mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí o àná Ọlọ́run alààyè oore ọ̀fẹ́ rẹ̀ kò ní fi wálẹ̀ bá a ti ń súnmọ́dún tọ́dún ń súnmọ́ wa àní fọ̀fọ̀ àti ìbànújẹ́ sọdún mo kí níbikíbi tẹ́ ti láǹfààní láti mọ wò mí láti mọ gbọ́ mi àánú Olódùmarè kò ní fi sílẹ̀ lẹ́ẹ̀kan sí i well lánàá òde ní ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ abami ní in fact mo lóore ọ̀fẹ́ ní ìgbóná gbòòrò tá a jọpọ̀ lọ ní yàjóyàjó tó ṣẹlẹ̀ láti sọ̀rọ̀ nípa rẹ̀ but unfortunately mi ò tún lóore ọ̀fẹ́ láti ṣe torí pé mi ò sí ní position láti mi ò sí ní condition láti ṣe mi ò sí ní ààyè ibi tí mo ti lè sọ̀rọ̀ sọ jẹ́ kó dùn mí látàná yẹn tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ wo náà ló ṣẹlẹ̀ òun náà ni ìròyìn pàjáwìrì tá a gbọ́ ń pé ìdìtẹ̀ gbàjọba ti wáyé lórílẹ̀‐èdè Benin Republic àwọn ológun wọn ti lọ sí ilé ààrẹ orílẹ̀‐èdè ọ̀hún Patrice Talon bí wọ́n ti gba gbogbo ilé ẹ̀ wọ́n dẹ̀ ti sọ wípé kó gbéjọba lẹ̀ àwọn ti gbàjọba lọ́wọ́ ẹ̀ má ò gbèrú kí tó lè lẹ́yìn ṣédìtẹ̀ gbàjọba bí ó ṣe máa lọ nílùú jìlúnu lórílẹ̀‐èdè jórílẹ̀‐èdè ńgbà táwọn ológun bẹ́ẹ̀ gbogbo àlà ń sunkún ìjọba àwa ara wa ìjọba àwa ara wa tún wá bẹ̀rẹ̀ kò tún tẹ́ a lọ́rùn àtó ń pè fáwọn ológun Yorùbá sì ní bílé bá rí bí ilé tó korí bí oko ìkànnú ẹ̀ lèyàn fọwọ́ mú èmi àtẹ̀yìn lẹ́nu ẹnu wá ń jó belebele bíjọba Lágbára ò bá ṣe dáadáa a lè sọ̀rọ̀ sí chairman a lè sọ̀rọ̀ sí House of Rep member a lè sọ̀rọ̀ sí senator débi pé a lè sọ̀rọ̀ sáàrẹ tó bá jẹ́jọba ológun ní bẹ́ẹ̀ brọ́dà mi sísítà mi ẹnu rẹ ti ń ré belebele sí Tinubu ṣé yóò lè lé síjọba ológun ṣé yóò lè lé bẹ́ẹ̀ sí sọ́jà àwọn tó gbìyànjú ṣe bẹ́ẹ̀ lánàá ọgbà ẹ̀wọ̀n wọn ti parí ayé wọn àwọn kan fẹ̀mí wọn kí àwọn kan fìdílé wọn kí so lélẹ̀ tó túmọ̀ sí pé bàbá gbéyàn wò tá a gbọ́ kà wò ìkan gbọ́dọ̀ gbóná jù kan lọ ẹlòmíì ó fi torí orúkọ yẹn jẹ yẹn ṣùgbọ́n ẹlòmíì ó gbé àmàlà tí sì ń gbóná tí ń horú yìí tìrìntìrìn ni ọmọ lọ lọ́nà ọ̀fun ó pè mí jù yẹn lọ lélẹ̀ tó túmọ̀ sí pé àwa kan nígbàgbọ́ nínú ìjọba democracy a sì gbàgbọ́ pé ẹni tí yóò yẹ̀ lórúnkún tí yóò rẹ́rìn yóò kọ́kọ́ sunkún kó tó rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣèjọba wọ́n ti bà á jẹ́ kọjá àfẹnusọ ṣùgbọ́n lónìí Bọ́lá Ahmed Tinubu là ń di ẹ̀bi gbogbo ẹ̀rù èmi ò sọ pé ó jẹ̀bi o ṣùgbọ́n sóun ló jẹ gbogbo ẹ̀bi wa èmi ò sọ pé ó máa ṣe o ṣùgbọ́n sóun nìṣòro wa ṣé kò gbìyànjú rárá ṣé kò ṣe nǹkan kan rárá ṣé gbogbo tó bàjẹ́ ló rọrùn láti tún ṣe lójú ẹsẹ̀ bá a ṣe ń fẹ́ torí majority wa a lè control inú ilé wa room and parlour lásán a lè control rẹ̀ ẹnu wa ni ó sì ti dùn pé gọ́fúnà kan ò ṣe dá ààrẹ kan ò ṣe dá Ọlọ́run yóò ṣàánú wa ńgbà tí ìṣẹ̀lẹ̀ wọn wá ṣẹlẹ̀ ó bomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ sí díẹ̀ lára wa lọ́kàn torí wọn bá èèyàn ló ní ìrònú nìsín ìṣẹ́ àtòsí ti kó sáwọn èèyàn kan lọ́pọlọ tó di extent pé wọn ò lè think straight nílé ayé wọn they always follow any trending things pàápàá jùlọ ńgbà tí kinní ọ̀hún jáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń dá comment section ẹ máa fẹ́ lè ṣépè fún wọn ní àkìlọ̀ ológun ń dúró dè Nàìjíríà ó yẹ kán ti gbàjọba ti pẹ́ ó yẹ kán ṣe gbọ́ ó yẹ kán ṣàwò ó kàn máa wò wọ́n báyìí sáwọn èèyàn ọ̀la náà rèé bó lẹ́yìn ọ̀la Nàìjíríà ó ṣe rí yóò bàjẹ́ kọjá bó ṣe bàjẹ́ ní ìsìn lọ kọ́lọ́hún ṣàánú wa well ńgbà tó yá ni wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ àwọn ọmọ ìṣègbè dédé ráwọn ọmọ iléeṣẹ́ ológun lọ o ààrẹ Patrice Talon tọ́jà ààrẹ orílẹ̀-èdè Republic of Benin òun ló pe Bọ́lá Ahmed Tinubu ẹ gbà wá o bọ́rọ̀ bá di odò tó kún òmùwẹ̀ lápè kọ́ gbani ẹ bá juni lọ náà lápè kọ́ ran ni lọ́wọ́ báwọn ajuni lọ bá ń fọwọ́ lágbani lójú lóòótọ́ bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba wọn ò mọ bí wọ́n ṣe lè kọrin wọn ni ò jẹ́ kó lélégbè tó bá jẹ́ pé lóòótọ́ ni tí wọ́n sọ o pé Patrice Talon ti lo ọdún 5 ẹ̀kíní ó ti lo ọdún 5 ẹ̀kejì
wọ́n wá ló tásìkò láti dìbò láti ṣètò ìdìbò tá lọ́nà sọ̀rọ̀ yàn pé bẹ́tò ìdìbò bá ti ń bọ̀ ní Nàìjíríà àti mọ̀gbà tí wọ́n dìbò alága ìjọba àbílẹ̀ tí wọ́n dìbò sẹ́nẹ̀tì tí wọ́n dìbò gbogbo ẹ̀ àti mo ti wà létò iye oṣù báyìí sígbà tí wọ́n gbé ìjọba ilẹ̀ ní kílẹ̀ ṣàn bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan ìlú ti wà létò lọ́dọ̀ wa. Having said that wọ́n ní kò fẹ́ kúrò lórí àlééfà náà fi fẹ́ lè kúrò níbẹ̀ tìpátìkúùkù. Ìròyìn tá a sì tún gbọ́ lẹ́yìn ẹ̀ náà ni pé ọwọ́ ti tẹ àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ẹni tó jẹ́ ring leader tó jábẹ́ ẹnu gan tẹnu ẹ̀ lébébé wọn lòun ó ti fẹ̀yìn bẹ́lùgbẹ́ Ọlọ́run lọ́mọ ibi tí yọ wà ní ìsìn ẹ bá jèmi ní oko wájú kan ni wọ́n gbà lọ tí wọ́n rè máa jẹyìn àti gbóyin ńbẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ ó gbé kan bọ́ owó oko tí wọ́n náà mọ̀ lọ ni ọwọ́ ẹrù kọ́ ọmọ fi kọ́rùn lọ sóko ọmọ dé kò sẹ́ni tí ó rántí pé wọ́n ni kò sẹ́ni tí ó tiẹ̀ fọkàn sí pé wọ́n ni. Having said that aláti take it easy lórílẹ̀‐èdè Nàìjíríà o because tẹ́ bá wo dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé nígbà tó ti ṣẹlẹ̀ Mali tó ṣẹlẹ̀ Níjẹ̀ tó ṣẹlẹ̀ Burkina Faso tó ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ sáwò orílẹ̀‐èdè Nàìjíríà lọ́kàn wọn fẹ́ kí ológun ó gbàjọba ológun ò lè gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òṣìṣẹ́ ní fẹ́fọ̀ ológun tẹ́ bá wo dáadáa because àwọn tí wọ́n ń ṣèjọba bórílẹ̀‐èdè Nàìjíríà ṣe wà láyé ìgbàun tá a fi máa sọ wípé ológun dìtẹ̀ gbàjọba orílẹ̀‐èdè ò tí ì tóbi tó bó ṣe tó báyìí nígbà náà mọ́tò tí ì pọ̀ lójú òpópónà nígbà náà ìlú ò tí ì lajú tó báyìí nígbà náà kò tí ì sẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà kò tí ì sí tí wọ́n ń pè ní social media nígbà náà àṣẹ ń múlẹ̀ nígbà náà bí èèyàn bá dánrú ẹ̀ wò nísìnyí àwọn ọmọ ìlú gan ni wọ́n dúró de lẹ́nu ọ̀nà ibi tó ti fẹ́ jáde tí ó ti wá kéde torí mélòó gangan ni sọ́jà ti ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n bá wá ní wọ́n fẹ́ pàṣẹ o tán bá rí Aṣọ Rọ́ọ̀kì wọ̀ káàtì ẹ̀ sọ pé wá ṣe é ṣe fún wọn rí Aṣọ Rọ́ọ̀kì wọ̀ bó náà ṣe fẹ́ wọ àwọn stéètì tó kù lélẹ̀ tá a ti ní oríṣiríṣi ṣé wọ́n lọ sí east náà wọ́n lọ fèsì àwọn ọmọ ESN wọ́n wà sílẹ̀ Yorùbá wọ́n wà fèsì àwọn ọdẹ wa lórí gbogbo wọn kọ́ nínú wọn ó dùn pé kólógun ó gbàjọba bólógun bá gbàjọba ológun wà approachable now so bẹ́ẹ̀ bá wà wò dáadáa ẹ máa rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àríyànjiyàn ń wáyé nípa pé iléeṣẹ́ ológun mú àwọn ọmọ iléeṣẹ́ ológun bíi mélòó kan tó tí wọ́n jẹ́ ọ̀gá wọ́n mú ọtìmọ́lé fìrìfìrì tá à ń gbọ́ ni pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ṣùgbọ́n iléeṣẹ́ ológun sọ̀rọ̀ jáde wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ sí òfin iléeṣẹ́ ológun làwọn fìyà jẹ wọ́n lọ́wọ́ ló jẹ́ káwọn arrest wọn ṣùgbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ń tòótọ́ ni àpilẹ̀kọ tó jáde wọn kà fún yín ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ tọrọ ìṣẹ́jú méjì tí n bá dé kí n wá ka àpilẹ̀kọ yẹn lágbára Ọlọ́run àánú Olódùmarè ní fẹ́ sílẹ̀ ilé òní ilé wa tọ̀nù nínà wa ẹ fún mi ìṣẹ́jú méjì péré kí n sáré yálò tí n bá padà dé n ó tẹ̀síwájú ẹ ṣé pọ̀. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú sí lára tó fi jẹ́ pé ó lè kó bá lónìí àmì yẹn parẹ́ láyé lórúkọ Jésù. Àmín. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú tí wọ́n fi lé àṣeyọrí ẹ̀ tí wọ́n fi agbára ìpọ́njú bájà lónìí òpin débà lórúkọ Jésù. mo wá gba àdúrà fún ìtura ìdẹ̀ra ìyanu ìṣelógo kó balẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. n tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí náà lẹ mẹ́nubà fẹ́rẹ̀ òun ìpọ́njú aṣọ ìpọ́njú oúnjẹ ìpọ́njú ilé ìpọ́njú kí là ń pè ní ìpọ́njú mo fẹ́ kẹ́ bá ń sọ fáwọn olùwò wa. gbogbo ẹ̀yin olùwò ètò yìí mo gbàdúrà pé gbogbo bí ìpọ́njú ti ń bá yín jà ní àkírà ẹ̀yin àtọmọ àtọkọ àtaya àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n àtàwọn afẹ́nifẹ́re yín gbogbo ogun ìpọ́njú yóò tàn láyé yín lórúkọ Jésù. Àmín. Ọlọ́run ó dẹ̀ fààyè gbà yín ìpọ́njú ò sí tó dáa o ẹni tí ìpọ́njú bá ń bá jà àwọn olóore ò kì í rí o ẹni tí ìpọ́njú bá ń bá jà yóò máa ṣe ṣá kò ní lè jẹ lọ níbi àwọn ẹgbẹ́ ẹ̀ gbà tí wọ́n rọ̀nà lọ òun ó gba abẹ yóò di tìkọ̀ ẹni tí ìpọ́njú bá ń bá jà kì í bá làánú pàdé
kì í rálàánú kì í rólóore yóò kàn máa sáré ká lójú kan. Ẹni tí ìpọ́njú bá ń bá jà ayé ò kì í mọ̀ orúkọ rẹ̀ ò kì í hàn dé láwùjọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí Ọlọ́run dáadáa tẹ́nìkan fi ìpọ́njú tí fi ń bá yín jà irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lórúkọ Jésù. Nítorí pé ìpọ́njú kì í déédéé wá iṣẹ́ òun déédéé sẹ́ o. Àwọn kan ni wọ́n máa ń rán síyàn. Nítorí tẹ̀sí rán síyàn ni pé wọ́n á fi sáyé ẹni ogun ni ó gbà wọlé á wá dà mí inú àgọ́ ara ẹni yẹn. Kẹ́niyàn mọ̀ ọ̀rọ̀ kọ́wọ́ ẹ̀ bá tẹnu. Kò wá nílé tẹnu. Akọ́nilákọ̀tì. Afẹ́yàwó tì. Abímọ tì. Ẹtì. Òun là á máa ń fi ní máa ń ṣẹlẹ̀ fẹ́ni tí ìpọ́njú bá ń bá jà. Gbogbo nǹkan ẹtì ni. Inú ilé ìpọ́njú wà o. Oúnjẹ ìpọ́njú wà o. Aṣọ ìpọ́njú wà, gèlè ìpọ́njú wà, bàtà ìpọ́njú wà, bẹ́ẹ̀tì ìpọ́njú gan tún wà, àìsòkòtò ìpọ́njú, agbádá ìpọ́njú wà. Gbogbo ẹ̀yin tán ti wọ̀ sí lọ́rùn ọ̀run ọgbà kó lọ́rùn lórúkọ Jésù. Àmín. Nítorí pé ìpọ́njú ìṣe tó dára ṣùgbọ́n ọ̀nà àbáyọ náà ni báwo la ṣe bọ́ lọ́wọ́ ìpọ́njú tó ń bá wa jà. Ẹ jẹ́ wojú Ọlọ́run. Ojú Ọlọ́run ó sílẹ̀ fún wa. Ibì kan sọnù bẹ́ẹ̀ ni ó ní ọwọ́ Ọlọ́run kò kúrú láti gba ni. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ wo láti gbọ́ tiwa. Ó wá ní kinní kínkìnkín kan tó dàbí àṣedédé ló ń yà wá kó lẹ́yìn Ọlọ́run wa. Ṣùgbọ́n nígbà tá àánú bá dé ìpọ́njú lè dúró mọ́ o. Àánú la nílò ọmọ nílé dànù yóò gbé mi ni. Táànú bá sì délé èèyàn gbàgbé ìpọ́njú ọdún 10. Èèyàn kàn máa rántí ni bí mo ṣe máa ń sọ sítórì mi yẹn nínú ayọ̀ kò díìpù mọ́. Mo kàn rántí mo lè sọ ṣùgbọ́n kò díìpù nú ayé mi mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa ń sọ sórí ayé mi nígbà yà ń jẹ mí tí n ti bọ̀ inú ẹkún nu wàhálà mo ti máa ń sọ. omi ọmọ bọ́ọ̀lẹ̀ lójú yẹn àròkàn máa wà. Gbogbo ẹ̀yin tí ìpọ́njú ń bá jà lónìí mo pa láṣẹ àmì ìpọ́njú tán lára yín lórúkọ Jésù. Ọ̀nà àbáyọ wà. Kí lọ̀nà àbáyọ? Òun náà ni àánú. Bó o láṣẹ rà àánú gbà ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ kájọ wojú Ọlọ́run. Ẹ pè mí kí n sọ̀nà fún yín kí ìyanu ọ̀dẹ̀ tibẹ̀ tẹ̀lé yọ̀ọ̀dẹ̀ tẹ̀lé lórúkọ Jésù. Àmín. Hey my lovely brothers and sisters, gbogbo ẹ̀yin dádì àti mọ́mì wa mọ́ gbàgbé o mo sì mọ̀ pé wọ́n náà ń mọ̀ bí wọ́n bá ń tan òní tan rẹ̀ oúnjẹ ìpọ́njú ń bẹ ọmọ oúnjẹ ìpọ́njú oúnjẹ tí ò wú ni oúnjẹ tí ò tẹ́ni lọ́rùn oúnjẹ tí ò ṣeé fi hàn èèyàn bẹ́ẹ̀ lómi ìbá fẹ́ jẹun tó ń jẹ tó fẹ́ jẹ bá wuyì bálejò bá fẹ́ wọlé ó tẹ̀ fádà ara dáadáa gbọ́n bá wọlé pé ẹni ń gbádùn bó bá jó oúnjẹ ìpọ́njú bá bá gbọ́ kokoko lára lẹ̀kùn sí ìlà sáré gbé sábẹ́ àga sáré gbé fọmọ kó sáré gbé wọnú ilé lọ tọ́jú ẹ̀ ọ̀fẹ́ bọ́ àbí ọ̀fẹ́ bọ́ ọ̀fẹ́ kù nínú ìpọ́njú pé bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́ jẹ́ kí bàbá sọ̀nà fún ọ lórí fóònù bí wọ́n bá sọ̀nà fún ọ àṣírí ogun tí ń jà ó fojú hàn ọ̀nà tí ìpọ́njú gbà wọnú ilé ayé ẹ̀ ó fojú hàn bàbá nọ́mbà tí wọ́n lè pè yín sí. Nọ́mbà tí ẹ lè pè mí sí lélẹ́yìí 070-84-74-2061 ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdá àpapọ̀ 070-84-74-2061 gbogbo àmì ìpọ́njú ọ̀tàn lára yín lórúkọ Jésù. Ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ tá à ń bá bọ̀ o lórí ọ̀rọ̀ ìdìtẹ gbàjọba tó ṣẹlẹ̀ ní ilẹ̀ olómìnira ti Benin. Àwọn ẹgbẹ́ kan lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ẹgbẹ́ kan nílẹ̀ káàrọ̀ òjíire ni wọ́n fi àpilẹ̀kọ kan sọwọ́. Àpilẹ̀kọ ọ̀hún ó dá lérí ète èròǹgbà ìgbésẹ̀ ìdìtẹ gbàjọba tó fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ sáré kà á mọ̀ pa àjọ máa rí nǹkan kan dìmú ń bẹ̀. Wọ́n pe àkórí ẹ̀ ní there was a coup, don't cover it up, implications for Tinubu and Yoruba nation. Mrs. Captain Funmilola Eletu, Secretary, retired, Àpapọ̀ Oòduà Akọ̀yà, Aokoya, Lagos State. I believe there was a coup plot in Nigeria to pààyàn President Bola Ahmed Tinubu. It is normal to deny it. To admit would mean the government wanted to encourage thoughts of military coup in the first place.
so they had to deny. But it is real. I also served in military intelligence before I retired, so I know what I'm talking about. The government is trying to cover it up. I believe that the coup was planned by Fulani, though they may use one Christian or Middle Belt as front like they did when they brought Yakubu Gowon. Believe it or not, they are working hard to cause a major protest and then use the opportunity to strike. Believe it or not, two events coincident with the coup, fuel increase, and the protest plan for Abuja to release Nnamdi Kanu. Unfortunately, Nupeng leadership is not aware of those behind the game the same way Sowore and the protesters are not aware. That is how coups are planned. Yoruba political leaders, I mean the state governors in the southwest, are very naive. I'm sorry for them. They don't care about their people and they are not prepared to save Yoruba nation. All those Amotekun, neighborhood watch are just to protect politicians and their wives, unlike the Yoruba and vigilante, Yandaba and vigilante groups in the north that are well trained and well armed. This set of political leaders in southwest don't even want to hear anything Yoruba. Yoruba state governors, Yoruba businessmen and women that are busy exploiting Yoruba people, donating billions to meaningless projects. You and your family will cry and no one will be able to help you. Mark my words. Why the coup to remove Tinubu? Fulani don't want state police. They don't want forest guard. They want Nigeria to remain as it is. They hate democracy because it allows power rotation. They don't want Tinubu for second term and they don't want him to produce his successor. They think military coup is best for them. Why should we blame them? They know what they want and are fighting for it with all their strength. It is expected that the Fulani will plot a coup even if they arrest them. They will plan it again. The solution is for Yoruba to prepare for war of liberation. Whatever Tinubu achieves, they will torpedo when he leaves a deal with Yoruba again. How long shall we fool ourselves? We should never be afraid. Yes, we don't want war. But when war is brought to our doorstep, we cannot be watching and be doing owambe. In our very eyes, we see daily the thousands of weapons in the hands of Fulani terrorists brought by Buhari. We also see thousands of armed Kanuri people under Boko Haram. Can't we see the arms weapons in thousands in the southeast? Are we so blind not to see the arms imported daily by Tompolo in the Niger Delta? Are those weapons for peace? Are we blind not to see the sophisticated weapons being used by Hausa and also the whole of the Middle Belt? Only a foolish president will rely on the highly divisive and polarized Nigeria army or police to save Yoruba nation. Even Buhari or Fulani elite didn't rely on Nigeria army. His strength was and is Fulani armed terrorists. The strength of President Jonathan was the Niger Delta militants, which he gave billions of naira to import deadly weapons under the pretext of pipeline protection. Every region is heavily armed, preparing for war that can break out anytime. A corrupt and politician naive Yoruba in the army or police can never save Yoruba land. Neither can Tinubu save Yoruba land if they start. We can only create some conditions to help like state police and forest guard, but we the Yoruba people still need to lead the war. For now, we are weak and vulnerable. It's never too late to start. We are highly educated, but sometimes educated people can be foolish, naive, or even stupid. Professors don't lead liberation struggle. It's led by raw, intelligent, and courageous street men and women. Mrs. Funmilola Eletu, Secretary, Àpapọ̀ Oòduà Àkọ̀yà, Lagos State. Copied. Mo mọ̀ pé ẹ ti mú nǹkan gbólóhùn kan àbí méjì níbẹ̀. Àwọn Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sí àní rí Ìdìtẹ Gbàjọba o.
wọn ò ní síwáta o lágbára Ọlọ́run ọdún ń bọ̀ o ọdún súnmọ́ wa ń súnmọ́ ọdún yóò bá wa láyọ̀ àtàláfíà ayọ̀ láfi ṣe o ntàjẹ́ tá a mú lásìkò ọdún Ọlọ́run pèsè rẹ̀ fún wa ẹ̀já tèkẹ́ ẹ̀ sì Ọlọ́run níjà rógun Ìdìtẹ Gbàjọba bí nǹkan bá ti ṣẹlẹ̀ lórí social media tọwọ́ rẹ bá ti ń gbọ̀n tọ́ ọmọ nǹkan tó fẹ́ táìpù RIP fáwọn fámìlì yín níṣẹ́ tó fi mọ́ táìpù jargons ní tí yóò ṣẹlẹ̀ tí yóò kan gbogbo wa Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ ní tí yóò ṣẹlẹ̀ tí yóò kan wà tẹ́bí ti ẹnìkan ní kó máa sọ̀rọ̀ nípa rẹ̀ ìjínigbé ògògò lórílẹ̀‐èdè yìí à ń sá káàkiri àti ìmọ̀ràn tá a fẹ́ gbégbà ẹ tún sọ̀rọ̀ nípa kólógun kó wá gbàjọba ńgbà tẹ́ ẹ̀ níyà tẹ́ ẹ̀ ní bàbá láyé mọ́ ànùmọ́dárò ní síbi oníke kò sí tẹ́ ẹ̀ ní fẹ́ kó ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kọ́lé ẹ̀ka àṣẹ ẹ̀ ṣe nǹkan rí kò sí tẹ́ ẹ̀ ní sọ pé kí tọ́jọ́ wá gbàjọba fún torí bíjà bá ṣẹlẹ̀ ń patí ẹni tó lówó ni ó kọ́kọ́ dìde yóò di fàyàwó ẹ̀ lápá ìgò ni wọ́n fọ̀ yẹn that man could be dangerous já lọ my dear jẹ́ ká lọ máà tó fọ́gò yẹn ó lè ṣèyàn léṣe o ṣùgbọ́n ẹni tí ò ní gá tí ò ní go bó bá ti gbọ́ pa tí wọ́n fọ́gò àga onírin ní ọ̀wọ̀ mọ́dọ̀ bọ̀bọ́ fọ́gò kò yá lajú ẹ̀ dáadáa má jẹ́ kí gbé ó ta débí o tó bá rò pé o níwèrè ò rárá o lára o lárúmá o ó ti mọ̀ pé lébi méjì nù kọ́lọ́wọ́ sànù wà. àánú Olódùmarè nífẹ̀ẹ́ ní kọ́kàn wá sílẹ̀ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362 èdè àti àṣà ilẹ̀ káàró òjìrò ní wọ́mi orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìrò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọn àjíwá ṣe. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +2348052700136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.